àwọn ológun gbìyànjú láti gbàjọba Ààrẹ Bola Tinubu. Iléeṣẹ ológun fèsì. Iléeṣẹ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé irọ́ ńlá tó jìnnà sí òótọ́ ni ìròyìn kan tó sọ pé àwọn ológun gbìyànjú láti gba ìjọba Ààrẹ Bola Tinubu. Ìròyìn ọ̀hún ló ní iléeṣẹ́ ológun Nàìjíríà wọ́gilé ètò yíyan bí ológun níbi ayẹyẹ àyájọ́ òmìnira ọdún karùndínláàádọ́rin orílẹ̀-èdè Nàìjíríà nítorí àwọn ọmọ ogun kan tó gbìyànjú láti dojú ìjọba Tinubu bolẹ̀. Ìròyìn náà ló tún sọ pé àwọn ọmọ ogun mẹ́rìndínlógún tí iléeṣẹ́ ológun Nàìjíríà jù sí àhámọ́ tí wọ́n sì ń sọ tẹnu wọn lọ́wọ́lọ́wọ́ ní í ṣe pẹ̀lú ìgbìyànjú láti gbàjọba alágbádá tó wà lóde. Àmọ́ adarí ètò ìròyìn iléeṣẹ́ ológun Nàìjíríà l'Àbújá ọ̀gágun Tukur Gusau ti sọ pé òfegè pọ́nbélé ní ìròyìn ọ̀hún àti pé ọ̀nà láti dá ìbẹ̀rùbojo sílẹ̀ ni. Ọ̀gágun Gusau tún ní irú ìròyìn yìí tún lè kọ ẹ̀yìn aráàlú sí ìjọba tó wà lóde. A fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé nǹkan tí kò jẹ́ káwọn ọmọ ogun yan bí ológun láti ṣàyájọ́ òmìnira ọdún karùndínláàádọ́rin Nàìjíríà ní ìpàdé kan tí Ààrẹ Tinubu lọ fún nílẹ̀ òkèrè lásìkò náà. Ìdí mìíràn ni láti jẹ́ káwọn ọmọ ogun lè kojú mọ́ gbígbógun ti àwọn agbésùmọ̀mí, agbébọn àtàwọn jàǹdùkú tí wọ́n fẹ̀mí aráàlú ṣòfò. A tún wá ń fi dá àwọn èèyàn lójú wípé àwọn ọmọ ogun mẹ́rìndínlógún tí ìwádìí ń lọ lọ́wọ́ lórí wọn kò gbìmọ̀pọ̀ láti gba ìjọba. Irú ìwádìí báyìí máa ń wáyé fáwọn ọmọ ogun tó bá ti tasẹ̀ àgẹ̀rẹ̀ nínú iṣẹ́ ológun. A ó sì jẹ́ kí aráàlú mọ àbọ̀ ìwádìí ọ̀hún tí ó bá ti jáde. Ọ̀gágun Gusau ṣàlàyé. Adarí ètò ìròyìn iléeṣẹ́ ológun Nàìjíríà wá ké pe gbogbo aráàlú láti túbọ̀ máa ṣàtìlẹ́yìn fáwọn ẹ̀ṣọ́ elétò ààbò. Ọ̀gágun Gusau ní ìjọba àpapọ̀, ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ẹ̀ka ètò ìdájọ́ ṣiṣẹ́ pọ̀ fún ààbò, ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ ọmọ Nàìjíríà láti kọ etí ikú sí ìròyìn tó láwọn ológun fẹ́ gbàjọba Ààrẹ Tinubu. Adarí ètò ìròyìn iléeṣẹ́ ológun ní àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà ló ń gbé ìròyìn náà kiri. Ọ̀gágun Gusau ní iléeṣẹ́ ológun kò ní káàárẹ̀ nípa jíjẹ́ olóòótọ́ sí ìwé òfin Nàìjíríà àti sí ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ Ààrẹ Bola Tinubu. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.